Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube. Oríṣiríṣi àwọn èèyàn ó ní wọ́n ń fi èrò àti ìwòye tiwọn hàn wípé ó ṣe jẹ́ pé ìlú òkèrè, ìlú ọba, ìlú òyìnbó ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń di ọba nílẹ̀ Yorùbá lẹ́nujọ́ mẹ́ta yìí ò ní wọ́n ti ń wá. Ó sì jẹ́ pé àwọn tí wọ́n ń gbé nílùú èyìnbó ni àwọn afọbajẹ fi ń jọba lẹ́nujọ́ mẹ́ta yìí. Èrò àti ìwòye àwọn èèyàn ó jọra wọn lórí ọ̀rọ̀ yẹn ló mú mi ṣèwádìí lórí rẹ̀ wípé ẹ gbọ́ kí ló dé, kí ló fà á, kí nìdí tó fi ń rí bẹ́ẹ̀. Wọ́n á fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àbọ̀wádìí eléyìí tí mo ṣe lórí rẹ̀. Ìdí tí ó fi jẹ́ pé ìlú ọba ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jọba nílẹ̀ Yorùbá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni wọ́n ti ń wá. Mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ dáadáa. Ìyẹn kọ́mọjá àkọ́kọ́ nínú tí a fẹ́ gbé yẹ̀wò lórí ètò fún tòní. Ẹlẹ́ẹ̀kejì nínú tá a fẹ́ gbé yẹ̀wò lórí ètò ó ní èrò àwọn èèyàn, ìwòye àwọn èèyàn lórí àwíjàre kábíyèsí ọba tìmẹ̀tìlú Ẹdẹ gẹ́gẹ́ bí ìdí tí ó fi kúnlẹ̀ kí Emir tìlú Ìlọrin. Fídíò yẹn ló bẹ̀rẹ̀ sí jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ onírúurú ọ̀rọ̀ sí kábíyèsí ọba tìmẹ̀tìlú Ẹdẹ yìí pé kò bójúmu o bí ó ṣe kúnlẹ̀ bẹ̀rẹ̀ kí Emir tìlú Ìlọrin wípé ó tàbùkù ipò àwọn ọba nílẹ̀ Yorùbá. Ìgbà tí èrò àti ìwòye àwọn èèyàn pọ̀ tí wọ́n ń sọ oníṣiríṣi ọ̀rọ̀ tí kábíyèsí ọba tìmẹ̀tìlú Ẹdẹ ó ní ó jẹ́ kí kábíyèsí jáde láti sọ ìdí tí ó fi kúnlẹ̀ kí kábíyèsí Emir tìlú Ìlọrin. Ṣùgbọ́n pẹ̀lú àwíjàre kábíyèsí yìí àwọn èèyàn tó dákẹ́ wọ́n tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, wọ́n bẹ̀rẹ̀ sí fi èrò àti ìwòye tiwọn hàn. Kí làwọn èèyàn wí, kí làwọn èèyàn sọ sí ìdí tí kábíyèsí fi sọ yìí pé ó jẹ́ kí òun kúnlẹ̀ kí Emir tìlú Ìlọrin. Kí gan ni ìdí tí kábíyèsí sọ, kí làwíjàre kábíyèsí? Màá mú wá fún yín lórí ètò fún tèmi tí mo sì fẹ́ kí ẹ farabalẹ̀ ká jọ gbọ́. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún ká wò ó ká gbọ́ ohun tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé a wàá tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀, ìyẹn àwọn kókó tí a ti mẹ́nubà. Ṣùgbọ́n ṣá ẹ mọ́ tì í lọ, a sì wà lórí ètò, à ń padà bọ̀. Ológun lógun mo ti mọ̀, màmá jẹ́ ń gbógun lọ. Ológun lógun mo ti mọ̀, màmá jẹ́ ń gbógun lọ. Ayùhá ẹ̀ wá bí bọ́nà bá dé gágá tó dé gàgà. Tí ìṣòro ń gorí ìṣòro, tá ìṣòro ẹ̀ dín kọ̀ lára ẹ̀dá. Ọlọ́run ọba là á ké pè tọrọ fi ń dayọ̀. Ìwọ náà wá béèrè ohun tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Allah. Nínú ìjọ Bismillah wal Qudratullahi Islamic Society Kudislam àsàlátù gbogbo ìgbà pẹ̀lú àdúrà tó ṣàtò ni wọ́n fi ń béèrè oore lọ́wọ́ Ọlọ́run ọba Allah. Gbogbo ọjọ́ ìkú Sunday lọ́jọ́ àsàlátù wọn. Bẹ̀rẹ̀ láago 9 àárọ̀ 9 a.m. Alẹ́ ọjọ́ Jímọ̀ làkànṣe àdúrà òru Tahajjud máa ń wáyé mọ́júmọ́ Saturday. Ẹni tó fẹ́ bọ́ lọ́wọ́ ogun ṣẹ́gun gborí ọ̀tún lọ́wọ́ Ọlọ́run ọba Allah kò ní sàsùn falala. Ilé ìjọ Bismillah wal Qudratullahi Islamic Society Kudislam wà ní Asorafila Kájọlá community Ìkòyí Ọ̀ṣun níjọba ìbílẹ̀ Ìṣọ̀kan ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbi yòówù tí ẹ bá wà ẹ lè máa jàǹfààní àdúrà ojoojúmọ́ lójú òpó WhatsApp line Sheikh Muhyiddin Hamzat Asora. Nọ́mbà yìí lówó bẹ́ẹ̀ tààràtà fún àdúrà àti ìtọ́ni 08068669083 tàbí 08051380579. Ìwọ náà máa bọ̀ àdúrà ẹ̀ ó gbà. Kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ pín wa o. Yorùbá wa ní ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kọ́jọ́ bẹ̀rẹ̀.
èmi àti yín àní ṣàṣedànù àní ṣàṣerí àní ṣàṣejẹ ọwọ́ wa báyìí láfi gbàre ayé wa lágbára dẹ́dá. Gẹ́gẹ́ bí a ṣe pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ tó nínú àwọn kókó tí a mẹ́nubà. Látìgbà tí wọ́n ti kéde tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà Olúwaṣèyí Mákindé tó ti buwọ́ lu orúkọ ọmọọba Abímbọ́lá Hakeem Ọ̀wádé gẹ́gẹ́ bí ẹni tí yóò gorí ìtẹ́ Aláàfin tìlú Ọ̀yọ́. Ó ní àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí soríṣiríṣi ọ̀rọ̀ àti ìwòye gẹ́gẹ́ bí èrò titi wọn. Wọ́n ní kí ló dé ó ṣe jẹ́ pé ìlú òyìnbó ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń di ọba nílẹ̀ Yorùbá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé ìlú èbó ni wọ́n ti ń wá pé kí ló dé kí ló fà á. Òun ni wá jẹ́ kí èmi ó sì wádìí pé ẹ dúró náà kí ló dé kí ló fà á ó sì rí bẹ́ẹ̀ lótìtọ́ àti lódodo. Wọ́n mú bí àpẹẹrẹ wá lóríṣiríṣi. Wọ́n ní tá a bá wo ẹni tí ó gorí ìtẹ́ àpèrè ti Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ wípé láti orílẹ̀-èdè United States of America USA pé ní òrùmọgẹ̀gẹ̀ ló ti wá ìyẹn ọba Ghandi Àfọlábí Láòyè. Wọ́n ní tá a bá wo ọwọ́ òpópó tí wọ́n kéde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nípínlẹ̀ Ọ̀ṣun wípé àti orílẹ̀-èdè United States of America ló náà ti wá. Tá a bá wo ọba Ìṣẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn tí ó jẹ pé láti USA ló náà ti wá. Wọ́n ní ọmọọba Abímbọ́lá Hakeem Ọ̀wádé tóun náà fẹ́ gorí àpèrè Aláàfin tìlú Ọ̀yọ́ yìí tíjọba kéde wípé àti orílẹ̀-èdè Canada ló náà ti wá. Pé nínú ìwádìí tí mo ṣe ẹ rí wípé wọ́n jẹ́ kó yé mi iṣẹ́ àbọ̀wádìí jẹ́ kó yé mi wípé láyé àtijọ́ nígbà wáṣẹ̀ gan wípé ẹni tí yóò bá gorí àpèrè tí yóò bá jọba tó jẹ́ ìdílé ọmọọba tó sì wù láti jọba wípé kì í bá ọba gbénú lò ó pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé ẹni tí ó bá jọba pé òkèèrè ni Ifá tí mú ẹni tí ó bá gorí àpèrè tí ó bá jọba pé Ifá kì í sábà mú ẹni ọmọọba tí bá ń bá ọba gbénú lò ó láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé bóyá ẹni ọmọọba tí ń gbé oko ọba tí ń gbélu míì tí ò sábà ọba gbénú lò ó pé ni Ifá máa ń mú láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Pé tá a bá wá ní ìsìn láyé òde òní tá a bá wá rí ọmọ ọba tí ó ń gbé tí ó bọ́ sórí ìtẹ́ àpèrè bàbá rẹ̀ tó jẹ́ pé kì í ṣe ẹni tí ń gbénú ìlú pé kì í ṣàṣẹ̀ṣẹ̀ kì í ṣàkọ́kọ́ pé nǹkan ìgbà wáṣẹ̀ ni pé bí ṣe rí láti ìgbà wáṣẹ̀ nìyẹn. Pé tó ọ̀làjú tí ń dé àti àǹfààní táwọn èèyàn ń rí láti máa lọ gbé nílùú òkèèrè nílùú ọba nílùú òyìnbó ìní ọjẹ́ kọjá bí ìgbà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọba tí wọ́n ń gorí ìtẹ́ àpèrè bàbá wọn pé ìlú òkèèrè ni wọ́n ti ń wá. Èmi náà sì ṣe àkíyèsí ọ̀rọ̀ yẹn lóòótọ́ torí pé ìlú kan ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìlú Àpòmù ìgbà tí ọba tó wà ń bẹ lórí àtọba tó wà lórí àpèrè báyìí ìlú Èkó ni ọba Afọlábí ló ń gbé Alápòmù tilẹ̀ Àpòmù tó wà ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ìlú Èkó ló ń gbé ni wọ́n ti lọ́ọ́ mú wá nígbà náà kò gbénú ìlú. Tó bá jẹ́ pé òun náà láǹfààní ńgbà náà láti gbé ní ìlú ọba ìlú òyìnbó ìlú òkèèrè ni ó ṣeé ṣe kó jẹ́ pé àti ìlú ọba àti ìlú òyìnbó yẹn náà òun ni yóò ti wá gorí àpèrè àwọn bàbá rẹ̀. Kọ́rọ̀ mi ọmọ pọ̀ kókó ọ̀rọ̀ ọbẹ̀ náà ni wípé látìgbà wáṣẹ̀ ìní Ifá tí máa ń mú ọmọ ọba tí ó gorí àpèrè bàbá rẹ̀ tí ò gbénú ìlú lè jẹ́ oko ló ń gbé ó lè jẹ́ ìlú míì
lè jẹ́ yẹn odi kò sáà ní jẹ́ ọmọ ọba tí ó ń bá ọba tó bá gbéṣẹ̀ gbénú lò kókó ọ̀rọ̀ bẹ̀ nìyẹn ìyẹn ní abala bẹ̀ yẹn. nípa kókó kejì tí a mẹ́nubà pẹ̀lú àwíjàre gẹ́gẹ́ bí ìdí tí ọba tìmìtìlú Ẹdẹ ọba Láminísà tìmìtìlú Ẹdẹ bí ó ṣe kúnlẹ̀ kí Emir tìlú Ìlọrin tí fídíò yẹn bẹ̀rẹ̀ sí jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi ọ̀rọ̀ àti ìwòye lórí bí ọba tìmìtìlú Ẹdẹ ó ṣe kúnlẹ̀ kí Emir tìlú Ìlọrin. ìgbà tọ́rọ̀ pọ̀ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi ọ̀rọ̀ òun ló mú kí ọba tìmìtìlú Ẹdẹ gangan jáde láti sọ ìdí tó fi kúnlẹ̀ kí Emir tìlú Ìlọrin. nínú ọ̀rọ̀ kábíyèsí ní àwọn ṣàkíyèsí pé bá Emir tìlú Ìlọrin ti dàgbà àti pé ìlera wọn kò jẹ́ kí Emir ìlú Ìlọrin lè dìde. àwọn sì rí i pé orí ìkúnlẹ̀ ni àwọn èèyàn ti ń kí ọba yẹn ò sì lè dìde látàrí ọjọ́ orí àti àìlera Emir tìlú Ìlọrin tí ò jẹ́ kí wọ́n lè dìde. ìdí nìyẹn tí àwọn náà fi wò wípé àfi káwọn náà ó bẹ̀rẹ̀ kí Emir tìlú Ìlọrin. ṣùgbọ́n pẹ̀lú àwọn àwíjàre kábíyèsí tìmìtìlú Ẹdẹ yìí àwọn èèyàn tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ àti ìwòye gẹ́gẹ́ bí èrò títí wọn. kí wá làwọn èèyàn ń wí kí ni àwọn èèyàn ń sọ lérí àwíjàre gẹ́gẹ́ bí ìdí tí tìmìtìlú Ẹdẹ bó ṣe kúnlẹ̀ kí Emir tìlú Ìlọrin. ẹ jẹ́ kí n mú wá fún yín kí ẹ̀yin náà kẹ́ ẹ gbọ́ èrò àti ìwòye àwọn èèyàn. Ajíbóyè Abẹ́fẹ́ àwọn ní you don't have any explanation. èyí tẹ́ ẹ ṣe yìí ó burú jáì. Akínládé Majid Ọlánìpẹ̀kun àwọn ní ẹ kúnlẹ̀ fún ọba ẹgbẹ́ yín. It's not your fault sir. àwọn ifá tí wọ́n mú aráàlú òyìnbó wá jẹ ọba ni mo rí bá wí. Ọlámíjù Ìdòwú àwọn ní èyí tẹ́ ẹ ṣe yìí kò bójúmu ó sì tàbùkù ipò ọba nílẹ̀ Yorùbá. Ẹ̀dà SM Ọláníyì àwọn ní well I don't know if this king really know he ought to maintain the culture of Yoruba land. The integrity of Yoruba culture should be paramount to him anywhere he find himself. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ SM ní tiwọn nìyẹn. Babátúndé Dàda àwọn ní kábíyèsí kò sí ọ̀rọ̀ nínú èyí tẹ́ ẹ sọ yìí. How could you as kábíyèsí kneel down for an emir? You ridicule the crown and Yoruba as a whole. A mere explanation is not enough. The people of Ede and Yoruba as a whole demands an apology from you. Saka Abdulrahim àwọn ní Yoruba and their fetish belief. What is Oríadé? Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ knelt down before Pastor Adébóyè and nothing happened. Ọbásanjọ́ commanded like 10 obas. Like school children, those spirits living in their crowns are yet to do something. Awólọ́wọ̀ dethroned Aláàfin and survived it. I don't think there is anything special about the so-called Oríadé or the crown itself in Yoruba land. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Saka Abdulrahim ní tiwọn nìyẹn. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n fi èrò àti ìwòye tí wọ́n hàn lórí àwíjàre kábíyèsí. Òun náà láti mú wá fún yín tí ẹ ti rí yẹn. Ẹ fi èrò àti ìwòye tí yín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bí ẹ ṣe ń gbọ́ wa. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè.
ìbànújẹ́ ó kéré ó tóbi ni kò ní jẹ́pin wa. Ẹ má wàá gbàgbé láti bá ní pín, láti bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé, kó lè rìn jìnnà dáadáa. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, ẹ bá ní subscribe kẹ́ẹ̀dẹ̀ tan notification bell, ìyẹn aago rán mi létí tó wà nísàlẹ̀ fídíò yìí, kẹ́ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.